Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo àwa tí a ń tẹ̀lé ètò yìí often and often, tá dẹ̀ ń tẹ̀lé continuously, tá dẹ̀ believe lórí òdodo. Ṣé rí bàbá wa kan jáde wọ́n sọ̀rọ̀ wọ́n náà wọn Abdul Fatai. Àkọ́kọ́ tí mi ò tiẹ̀ fẹ́ yé mi kò tí ì yé mi. Ṣọ́ba ni wọ́n ń jẹ nílé Ayilara ni àbí Imam, because each of time tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á lórúkọ àwọn ní Prince Abdul Fatai kíní kan, Prince Karimu, because kò yé wa kó má lọ jẹ́ wípé ipò ọba Ṣọ̀ún ni wọ́n ń dù tí wọ́n kàn ń lọ ẹsẹ̀ mọ́ ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Kọ̀wé ni Prince Abdul Fatai Àkànní Adésínà ọmọ Ayilara. Torí Ìmáàmù ni wọ́n ń jà lé lórí, báwo ni Prince ṣe wọnú ọ̀rọ̀ wọn? Ṣé wọ́n ń jẹ bó ti yẹ pé Karimu ni wọ́n ń jẹ ọba nínú ilé wọn, ṣé ọ̀rọ̀ ọba ni à ń sọ báyìí ni àbí ọ̀rọ̀ Imam? Àkọ́kọ́ ọ̀rọ̀ tèmi nìyẹn. Wá rí tí mo tún wá fẹ́ tí mo ṣàkíyèsí, bóyá gbogbo wa lájọ ṣàkíyèsí mi ò mọ̀ o. Bàbá wa Abdul Fatai ọlọ́jà rí pẹ́ ẹni ó dìgbà tí wọ́n bá tún wálé akọ́. Tó pèrè ẹ̀ ní Amdalat ọmọ Yusuf tó ní òní ẹ̀gbọ́n Yunusa tọ́líà. Ó wá ń kiri ẹ̀ máa yí rárá bí tí wọ́n ti fẹ́ dá lónìí. Nígbà àwọn tí wọ́n ń bí léèrè pé Ayilara ṣàlàfọ̀ ní ọ̀nà àbí tó kí àgbẹ̀dẹ ẹni tí ń bí léèrè béèrè náà ni olóko kan náà ni wọ́n lóòótọ́ ni ọ̀kan náà ni wá, but nígbà tí bàbá súnmọ́ Ayilara bímọ aṣojú ọmọ tí bàbá bí fún mi méje ni òbí ló sì kejì. Ó láwọn tó wà lókè àgbẹ̀dẹ ó láwọn tó wà nílé Ayilara tó jẹ́ pé àsìkò wa ojú kan náà ló wà. Èwo lòun belong sí. Lọ kó àwọn tí àrírí wá eléyìí náà de ọmọ Ayilara lòun. Bẹ́ẹ̀ làwọn kan náà tí wọ́n ń pera wọn lọ́mọ Ayilara tí wọ́n ní kí àwọn tí wọ́n wá béèrè ọwá wọn ò yọjú sínú ilé náà. Kí wọ́n yọjú sínú ilé kí wọ́n wá bá wa táwa nílé. Ẹni tó bá pọ̀ ọmọ Ayilara ni wọ́n kó wá sọ ẹ̀dẹ̀ bàbá rẹ̀, kó sọ yàrá ìyá rẹ̀, kó sọ ẹ̀gbọ́n bàbá rẹ̀, kó sọ àbúrò bàbá rẹ̀, ló bá tán. Àkọ́kọ́, ibi tí Ìmáàmù wà inú ilé ebo presently, ibi tí Ìmáàmù wà yẹn ṣe bí building kan náà ni tí wọ́n pín méjì, ẹ̀yin wà níwájú àwọn wà ní ẹ̀yìn. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ibi tí wọ́n ti ṣe 3 years anniversary yẹn sà, ilé ebo náà ti ṣe kìí ṣe ilé Ayilara ni? Ó di méjì. Wá rí parí ẹ̀. Fìlà tí bàbá wa Prince Abdul Fatai tí wọ́n wọ̀ tí wọ́n dé sórí yẹn bóyá ẹ máa ń rò pé àwọn èèyàn tá a máa ń sọ̀rọ̀ a máa ń daft ni. Fìlà tí bàbá yìí dé sórí, tẹ́ ẹ bá wò ó pẹ̀lú fìlà tí wọ́n mú fún àwọn ẹbí ní 3 years anniversary tí bàbá wa Ìmáàmù ṣe, ẹ rí i pé fìlà kan náà ni. Bàbá Ayéogun tí a máa kọ́ tó surprise mi bẹ̀, èmi wá béèrè ìbéèrè tó ní wọ́n ní gbogbo aláṣọ̀rọ̀ o. Wọ́n á wò pé láàrin gbogbo wọn kí ni sọ. Ìbéèrè ni wọ́n á béèrè pé ṣẹ́yìn mọ̀ ọlọ́mọ ẹ̀yìn gbọ́ ọlọ́mọ ká ìwọ ń kọ́ ọlọ́mọ ká ọmọdé ìbọn ọmọdé Ayilara tí ò rú dúró níbẹ̀ nítorí pé àjọ ń ṣèpàdé ni with evidences. Àjọ ń ṣèpàdé ni o, family meeting ìpàdé Ayilara o, kì í ṣe club o. Àpàtì Akóredé tẹ́lẹ̀ tó dúró síwájú yìí, èmi ní chairman àwọn Ayilara descendant family ní Badagry. Èmi ní láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Èmi yẹn náà ni wọ́n àkọlẹ̀ láti kó gbogbo èèyàn àwọn wá láti ṣe meeting ní Ayilara lókè àgbẹ̀dẹ. Gbogbo mínítì wa dáadáa ó wà ń bẹ́ o. Ọ̀rẹ́kọ̀ àníkọ́pì tiwa. Eléyìí tá à ń sọ sí báǹkì àní tẹ́làsì wa.
pictures àjọ ọjà ó wà níbẹ̀. Ìkòyí dè níbi tá a ti ṣẹ̀ wá. Àjọ bẹ̀rẹ̀ plan family house tá a fẹ́ kọ́ bẹ̀ ni. So kì í ṣọmọlé yín ẹ sì ra fìlà ìmọ̀ọ́mù pé ọdún mẹ́ta. Adétíjà bá wà bẹ́ẹ̀ jẹ́ aṣọ. Àbáwọn tí wọ́n máa ń fídíò yín wọ́n ti ẹ̀ máa ń ṣé wọ́n máa ń ronú kó tó ṣe fídíò ni. Ok, àbí gbogbo àtàjọ wò ẹ wo fìlà bàbá tí ń sọ̀rọ̀ yìí, ẹ wò ó sí fìlà àwọn ìmọ̀ọ́mù yìí. Wọ́n dẹ̀ jọra fìlà yẹn fún gbogbo àwọn ẹbí lọ́tọ̀ ni. Ọ̀tọ̀ ni fìlà tí gbogbo jọ̀mọ́ ìlú mú fún 3 years anniversary. Ọ̀tọ̀ ni fìlà tọ́wọn ẹbí mú. Ẹ wá jẹ́ ká jọ sọ bàbá wa Abdul Fattah fìlà tẹ́ dé yìí àti fìlà ìmọ̀ọ́mù tí wọ́n dé ṣe bẹ́ẹ̀ jọra ni, kí ló wá tún ṣẹlẹ̀? Ẹ ra fìlà 3 years anniversary abẹ́ gbàgbé pé ó wà lórí yín ni kẹ́ tó ṣe fídíò. Now ẹ tún wá ń pa irọ́ fún wa pé wọn ò tún ṣọmọ ilé mọ́. Kí ni tó ṣẹlẹ̀ gangan? Kí lẹ fẹ́? Kí ni tẹ́ ẹ fẹ́? Ó dá gbogbo ọ̀rọ̀ tí bàbá wa tí wọ́n jáde tó ń jẹ́ ìmọ̀ọ́mù bàbá wa gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Ṣéhù tí wọ́n jáde tí wọ́n sọ, ìyẹn lèmi expect pé yẹ kẹ́ wá dìbọn kẹ́ pé ẹ kì í ṣe meeting ni o, mọ ẹni tó sọ̀rọ̀ yẹn rí ẹ lè sọ. In tó bá wà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ aṣọ. So gbogbo àwọn tá a bá ń gbọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ ká máa tá a bá ti fẹ́ gbọ́, ẹ jẹ́ ká máa wo sàkún ọ̀rọ̀ ká tó gbọ́. Bàbá yìí tí wọ́n jáde yìí, gbogbo ẹnu lèmi lè fi sọ pé àbòsí ni wọ́n ń ṣe. Wọ́n ti ṣàbòsí àwọn tó kù wọn torí wọ́n ra fìlà. Bóyá wọ́n ti wá gbàgbé pé ọ̀wọ́n dé sórí. So kọ́lọ́ kó ṣàánú wa. Likewise náà gbogbo wọn bẹ́ẹ̀ náà ló wà bẹ́ẹ̀. So kọ́lọ́ kó jọ kó má ṣàlàyé ṣàánú wa, kó má ṣàlàyé dúró tiwa. Ìyẹn lèmi kàn fẹ́ sáré ní kí n tún ṣàlàyé pé tá bá ti ń rí àwọn kankan a máa tètè jáde sẹ́yìn èèyàn pé àtúrẹ́ eléyìí o, àtúgbò eléyìí o, ẹ̀túwò eléyìí. Ẹjọ́ àjọsọ fìlà tí bàbá wa ìmọ̀ọ́mù dé yìí, fìlà tí gbogbo àwọn ẹbí ìmọ̀ọ́mù dé yìí pẹ̀lú fìlà tí bàbá wa dé yìí, ẹjọ́ ṣé kò papọ̀? Ẹ ra fìlà ẹbí, kí ló dé tẹ́ tún wá ń pa irọ́ wípé kò ń ṣọmọlé Ayilara? Bàbá ẹ bẹ̀rù Ọlọ́run. Bàbá wa Sheikh Dr. Toliat Yunus Ayilara second Ṣéhù, Ọlọ́run ní jó burú fún yín. Bàbá wa Ọba Ghandi Afọlábí Orúmọgẹ̀gẹ̀, kábíyèsí, mo ṣí fìlà forí adé o, kábíyèsí, Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Bàbá wa Ọba Ghandi, Ọlọ́run ní jó burú fún yín. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, ìgbésí ayé tiwa náà ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àní mòṣì àsì ní jìyà. Ọlọ́lá haúlá wàlá kúwátá ìlà bìlà aliyyil azim. Salamu alaikum.